àsìkò ìjà tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho àti Tiba Gani Adams, I was like, ǹjọ́ wo tún nìyẹn o, ọ̀nà wọn fi ń jà o. Wọ́n láwọn followers àwọn méjèèjì ń sọ̀kò síra wọn pé bọ́n dẹ̀ sí ń sọ̀kò yẹn bí ò bá ní mímọ̀ sí àwọn méjèèjì nínú oko yẹn ò ní le tó bẹ́ẹ̀. Mo á lọ́dà náà kó ń tọ̀ òun ó lè ṣèrànlọ́wọ́ kan fún mi. Àwọn líǹkì àwọn fídíò tọrọ mọ́ ìjà àtẹ́bú bẹ́ẹ̀ ṣe lè share pẹ̀lú mi. Láàrin ìṣẹ́jú méjì péré wọ́n sẹ́ǹdì bíi 6. Agbẹ́jọ́ ẹnìkan dá wọ́n pè lágbà òsìkà. Mo á farabalẹ̀ wo 6. Ìkan kù díẹ̀ kó tó wákàtí kan, ìkejì kù díẹ̀ kó tó wákàtí kan, ìkan jẹ́ bí ìṣẹ́jú 9, ìkan jẹ́ bí ìṣẹ́jú 3. Ṣùgbọ́n ló àmì o, kí n má bàa mú òmúlòmú, kí n má fòlòlò fọ̀hún, mo farabalẹ̀, mo gan ni mo ṣèyí dà, mo yẹ gbogbo ẹ̀ wò fẹ́nẹ́fẹ́nẹ́, mo rí tí tó ń ṣẹlẹ̀ tàbí tí mo láǹfààní àti sọ̀rọ̀ sí, because dáná ogun dáná ọ̀tẹ̀ kìí ṣe náà rí. Ṣé Ìgbòho ń bá Gani Adams jà? Mi ò mọ̀, ṣùgbọ́n ń rò bẹ́ẹ̀. Ṣé ibà Gani Adams ń bólóyè Sunday Adéyẹmọ Ìgbòho jà? Mi ò mọ̀, ṣùgbọ́n ń rò bẹ́ẹ̀. Àwa tá a wá gbéra wọn loyalist, tá a gbéra wọn loyalist, ta la ń gbèjà wọn, ń bò lájàjà yìí dé. Òní burúburú kiri yọ sọ gbọ́dọ̀ wẹ̀ lérí. Kò ní lelele débi pé kíro ẹkùn ó pàdé ọmọ OPC lójú ọ̀nà kí wọ́n má gbára wọn létí. So why the social media battle? What do you want to gain from there? Kí láǹfààní tá jẹ nínú ìjà tá pilẹ̀ rẹ̀ tá ní lè parí? Kí láǹfààní tá jẹ nínú ìjà tá bẹ̀rẹ̀ tá ní lè parí? Kí ni ń ṣàwa Yorùbá gan? Kí la fẹ́ rí gbà nínú ọ̀tẹ̀? Kí ló máa ń ṣàwa Yorùbá gan? Ta fi máa ń hùwà bí ẹni ògbọ́n. Ìtìjú ńlá leléyìí o, ẹ má jẹ́ aṣọ tẹ́ síra wa. Kí ni máa ń ṣàwa Yorùbá gan ta fi máa ń hùwà bí aláìgbọ́n? Ìtìjú ńlá leléyìí o, ẹ má jẹ́ aṣọ tẹ́ síra wa. Kí ni ń ṣe wá gangan? Kí ni ń jó alọ́wọ́ tá fi jólẹ̀? Àti bá Gani Adams àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho, wọ́n ti kópa wọn, wọ́n ń kópa wọn lọ́wọ́. Màá ṣe analysis fáwọn kọlọ̀ràn sí ẹ̀dá tí wọ́n fẹ́ ra àwọn méjèèjì gẹ́gẹ́ bí topic àti content. Mo ti jagun sẹ́yìn, mo wá study àwọn méjèèjì lóàbí o, mo fi Ọlọ́run ọba tó dá mi ṣẹ̀rí. Majority àwọn tán láwọn follow Iba Gani Adams, majority àwọn tán láwọn follow Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, they don't know any of them. Kì í ṣe pé káríyàn sójú là ń pè ní mímọ̀ yàn, ṣùgbọ́n ká study èèyàn, ká gbé èèyàn lórí wọn, ká mọ tó ń tọ̀ wọn, ká mọ ibi tó ń tọ̀ ń dé, ká mọ tó ń tọ̀ ń lè ṣe àti tó ń tọ̀ ń lè ṣe, ká lè gbẹ̀rí onítọ̀hún jẹ́. Ọ̀dà o, Gani Adams ti comment lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho rí. Gbogbo alákẹ́yìnbó, gbogbo ala sọ̀rọ̀ sí Ìbà. Àwọn àgbààgbà ló pè àkíyèsí ẹ̀. Wọ́n ní ojú mi ni wọ́n ti bí ní ọ̀pàgbà tí ń bínú ọmọdé. Ṣùgbọ́n mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn ìlú, ǹjẹ́ recently Iba Gani Adams tún sọ̀rọ̀ against Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho? Tó bá jẹ́ ti pé drama ni Ìgbòho ń ṣe, actor ni wọ́n ń ṣe comedy ni nǹkankan, àti ti phone call tó líìkì
nípa ó ṣe Bọ́lá Ìgè kò ṣe Bọ́lá Ìgè tó bá jẹ́ ilé yàn ni ẹjẹ́ àfi sáàyè Akin lọ ká gba Akin bọ̀ láàyè. Let us leave that for bygone. Let it be bygone. Ẹjẹ́ á mú ẹsẹ̀ míì ká mú ẹsẹ̀ míì láti lò. God bless you, sir. I personally hate him. Sorry, sir. You don't have to hate anybody. And I will give you points that you shouldn't hate Iba Gani Adams. Bàbá sọ pé akórìíra Gani Adams. Afẹ́rẹ́ olóyè Sunday Adéyẹmọ Igboho. Bí ìgbà tá a fẹ́ràn Yorùbá ni. Torí pé etí kan ò yẹ rí. Gbogbo ala ń sunkún ń gbé Ọọ̀ni of Ifẹ̀ ó yẹ ká Aláàfin ó lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹ̀. Gbogbo ala sọ pé ó ń dùn wá pálàfin àná ọ̀bọ̀ Ọọ̀ni ṣiṣẹ́. Kí wá ní joy wa kí ni happiness wa? Ìgbólóyè Sunday Adéyẹmọ Igboho àti Ìbà Gani Adams ó tún máa bára wọn jà. Mi la fẹ́ gé níbẹ̀ gangan. Ẹ jẹ́ kémi ó mọ̀. Ntọ́ bá jẹ́ ẹ̀tọ́ wa tá a fẹ́ gbà ń bẹ̀ tó jórí ire tọ́kàn wá ń bẹ̀. Nínú kan máa bára wọn jà tàbí ká máa pò kìkì ìjà láàrin wọn. Mo ti lọ wo gbogbo àwọn tó ń sọ̀rọ̀ nípa ẹ̀. Màá pìkì ọ̀rọ̀ àwọn tó sọ̀rọ̀ nípa Ìbà Gani Adams àti olóyè Sunday Adéyẹmọ Igboho lọ́tọ̀ọ̀tọ̀. Now, because àwọn tó ń ṣe ẹ ní lọ́kàn pé Gani Adams ló fọ̀rọ̀ sí wọn lẹ́nu. Ó possible kò possible. Ẹ ní lọ́kàn wípé Sunday Igboho ló fọ̀rọ̀ sí wọn lẹ́nu. Ó possible kò possible. Nínú ìfọ̀rọ̀jẹ̀wọ́, nínú ìfọ̀rọ̀sàwàdà, oríṣiríṣi gbólóhùn ló lè jẹ jáde. Bóyá ní tọ̀rẹ́, bóyá ní tọ̀tá. As a human being, jókòó ronú ẹ̀ dáadáa. Ṣé rárá fẹ́ lálá fẹ́ lọ sọ̀rọ̀ ẹnìkankan lẹ́yìn láì darí. Either by jokes or by seriousness or reality. Tọ́ máa sọ̀rọ̀ èèyàn kan ló jẹ́ tọ́wọ́n sọ pé àìmọ́dá ló ń jàre. Mélòó nínú wa ló lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé kò wáyé rí? Kí ló dé tá máa ń wá ṣe bí superwoman? Kí ló dé tá máa ń ṣe bí àjànú? Kí ló dé tá máa ń ṣe bí ẹni tó perfect? Ẹni sùúrù ẹ mọ́ màmọ̀já. Ẹ mọ́ fọ̀rọ̀ sákàndọ̀rọ̀ àwí kòǹkò lẹ́nu. Gbogbo ibi tí mo ń lọ mọ̀ mọ́ lórí ètò eléyìí lónìí, and I will say the reality. N bá wá sọ tinú mi tí mo sọ tẹnu mi tán, n tó bá wá wù kálukú ló lè padà sọ lẹ́yìn ẹ̀. Bọ̀ ẹ má jẹ́ ká dáná ogun. Ká dáná ọ̀tẹ̀ láàrin ara wa mọ́. Káwọn ẹ̀yà tó kù ọmọ rí wa fi ṣe ẹ̀yẹ, fi wá ṣàwẹ́wà. Now, a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani Adams. Majority ń sọ wípé where is Gani Adams? Where is Ààrẹ Ọ̀nà Kakanfò? Ẹ kó là kú lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́là. Ẹ má fọ̀rọ̀ sí èèyàn lẹ́nu, ẹ má provoke èèyàn, ẹ má tọ́ bọ̀ èèyàn lọ́nà ọ̀fun. Ẹ jẹ́ kí gbogbo àwọn nǹkan wá naturally. Gani Adams ti wá naturally lásìkò tó tọ́ sí, lásìkò tó lè wá. Igi kan kìí ṣe gbó, èèyàn kan kìí sọjà. Sáàlà ní ọmọ ẹ̀dá ò ní gbà. Àwọn olórin kan ti kọrin sẹ́yìn, wọ́n ti reign, wọ́n ti popular. Àwọn Wizkid ló wà ń tà báyìí o. Àwọn Davido ní bẹ́ẹ̀ ń tà báyìí o. Àwọn Small Doctor ní bẹ́ẹ̀ ń tà báyìí, àwọn Q-Dot ní bẹ́ẹ̀ ń tà báyìí o. Àwọn Ọlárọ̀mí Àgẹ́rìgì àwọn ló ń bẹ́ẹ̀ ń tà báyìí. Àwọn kan ti senior wọn tí wọ́n ti kọrin sẹ́yìn. Bó bá jágbe eré òṣèré orí ìtàgé lẹ fẹ́ wọ̀, àwọn kan ti wá, wọ́n ti lọ. Nígbà táwọn alúwẹ̀ẹ́ tí wọ́n ń ṣe kọ́mẹ́dì, ṣé wọ́n ti bí Sanyẹ̀rì ṣá? Sókèlè ti mọ ibi tóun ó gbé ọ̀rọ̀ eré orí ìtàgé gbà. Bàbá Mèrò, Bàbá Sàlá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Aisho Pẹ̀pẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
wọ́n ti lo sáà wọ́n ti lọ. Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́dà ó ti wálé ayé, ó gbélé ayé, ó nípa ó lámì. Ọjọ́ ló tún kù, kò sí kejì Gbénga Adébóyè mọ́. Voice yẹn dẹ̀ jọ́, àgbékalẹ̀ ń sì jọ́, àwọn ọmọ yẹn dẹ̀ ń sọ̀rọ̀ bíi ló tún kàn. Wọ́n ti lo sáà wọ́n ti lọ. As far as I'm concerned, Ìbà Gani Abiodun Igadubi Adams ó ti pay dues ẹ̀, ó ti gbìyànjú agbára tiẹ̀, ó ń ṣe lára o kò ṣe lára o, ẹ fi lẹ́yìn lẹ̀ sọ́wọ́ kádàrá. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu ẹlòmíì bẹ́ẹ̀ ṣe ń fún dòdò ní ìfúnkúfún ní fi ń fọ̀fọ̀kúfọ̀ jáde. Àsìkò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho la wà yìí. Ẹ má draw Gani Adams sọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho. Ẹ fi Ìgbòho lẹ̀, jẹ́ kí Ìgbòho mí, ẹ jẹ́ kí Ìgbòho gbìyànjú agbára tiẹ̀. Tí OPC ń bẹ lára wọn o, á yọ fún wọn. Now ohun tẹ́mi ò ní fẹ́ gbọ́ ní kẹ́nìkó ṣe tánàdí ìró ẹkùn tàbí Sunday Ìgbòho. Kennedy ntọ́ bá mú wa láyé ìgbà náà tá a fi finú fídọ̀ tẹ̀lé Ìbà Gani Adams pẹ̀lú èjì ẹ̀. Gani Adams will be just 30 plus ńgbà tí ń kú gbogbo wa jẹ tá à ń pariwo OPC Gani Adams. Fáṣe ń bẹ láyé ń bẹ láàyè ńgbà náà tá a pín OPC sí méjì. Mo wà nínú wọn ni o, kì í ṣe pé wọ́n ń sọ fún mi o. Tá a pín OPC sí méjì tá a mọ̀ rí àwọn nǹkan fashion la máa ń pè ńgbà yẹn. Tí wọ́n bá gbé OPC kí ni ó Gani Adams fashion, Fáṣeun fashion tàbí fashion Gani Adams. Early 30s bóyá 33 years ní Gani Adams wà ńgbà náà. Àwọn tó bí lọ́mọ wà nínú ẹgbẹ́ OPC. Kennedy agbàfúnni nígbà náà. Àṣìṣe OPC ní bọ́n ṣe pínra wọn yẹ́lẹyẹ̀lẹ. Wọ́n lórí Gani Adams ló ti bẹ̀rẹ̀. Èmi ọmọ torí ń bá wọn sí OPC. Ẹni tí ó ẹlẹ́jọ́ sàdídòwé so nìkan ni ó jò lórí, òun rẹ̀ tọkàn gbà ní tí máa ń pín ẹgbẹ́ nù, ní tí máa ń fọ́ gbogbo ẹgbẹ́ nù. Ibi tí mò ń lọ rèé, ní tó bá mú wa at that age tá a believe pé Gani Adams lè ṣe, tá a fi ń tẹ̀lé ńgbà náà, Sunday Igboho can do better. Pẹ̀lú ọjọ́ orí Igboho lónìí, pẹ̀lú ìrírí Igboho lónìí, pẹ̀lú exposure Igboho lónìí, pẹ̀lú connection Igboho lónìí, tí Gani Adams ò nírú connection bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. So ntọ́ bá wá mú akágbà wípé OPC dúró, ó dẹ̀ wà recognized under every government starting from Abacha dórí Abdulsalami Abubakar, dórí Ọbásanjọ́, dórí Buhari, dórí gbogbo ẹni tó ti jàre lórílẹ̀‐èdè yìí tí wọ́n máa ń dáko OPC. Ó túmọ̀ sí pé irú Ekun can also stand under the leadership of Chief Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho and function well and make impact. Purposes ni wọ́n fi máa ń kó nǹkan jọ. Purpose kan ni wọ́n fi kó nàdẹ́kò jọ. Ẹ má jà máa wà bí ingrate, ẹ má jà máa wà bí novice, ẹ má jà máa wà bí hypocrite. Purposes ọ̀tọ̀ọ̀tọ̀ la fi dá ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ kalẹ̀. A gbé ìrù ẹkùn kalẹ̀ torí ìjínigbé. A gbé OPC kalẹ̀ torí pé a fẹ́ gba ẹ̀tọ́ wa lọ́wọ́ Fúlàní. Wọ́n àná election June 12 tí gbogbo èèyàn dìbò fún Ọláwálé Káṣímọ̀wò Abíọ́lá. Tí wọ́n fi dá OPC kalẹ̀ nu ìjàngbara tá a fẹ́ fi jànú. Ṣé ti rí bí wọ́n ṣe jẹ́ wá níyà? Ṣé ti rí bí wọ́n ṣe pa Abíọ́lá? Ṣé ti rí bí wọ́n ṣe jẹ́ wá níyà yìí? Ṣé ti rí bí wọ́n ṣe pa Abíọ́lá? Oòduà la máa ṣe. Ìgbà yẹn la ń sọ pé a fẹ́ yapa. So torí Abacha wọn ṣe dánàdẹ́kò lẹ̀, àwọn àgbààgbà ló délé yìí lẹ̀.
torí ẹ̀tọ́ ọmọ káàró òjíire wọ́n ti dẹ́gbẹ́ Afẹ́nifẹ́re lẹ̀ ó máa ń nídìí kan tó kẹ́gbẹ́jọ lórí nǹkan kan kò sẹ́ni tí déédéé kẹ́gbẹ́jọ tẹ́wà sọ pé kí ni purpose tán sọ pé àwọn ọmọ purpose ẹ̀ àwọn kan déédéé kó jọ ni. So wọ́n ti pín Oòduà sí yẹlẹyẹlẹ which one to trust? Ṣé gbogbo Oòduà ni ó gba àṣẹ látọ̀dọ̀ Gani Adams ni? Ṣé gbogbo Oòduà ló wà lábẹ́ àkóso Gani Adams ni? Oòduà new era wà oríṣiríṣi Oòduà ló ti wà bóyá mẹ́ta ni wọ́n pín sí lónìí. So bàbá wa ń pe Gani Adams sí gbogbo nǹkan bí ẹni pa mọ̀ọ́mọ̀ ń fin níran ni let this man breathe. Ẹjọ́ gbélé ayé ẹ̀ Gani Adams kọ́ níjọba quote me anywhere. Oloye Abiodun Ige Adobi Adams òun kọ́ ni gọ́ọ̀mẹ̀ntì o òun kọ́ ni gọ́fúnọ̀. Sunday Igboho ní point láti gbé àwọn ìgbésẹ̀ tí àwọn ń gbé. Gani Adams ní point tó báàkì ìgbésẹ̀ tiẹ̀ náà tí ó bá kúrò nínú yàrá ẹ̀. Ẹ má jẹun làágùn jìnnà ẹ̀já kọ́kọ́ gbọ́ tọ̀rọ̀ arákùnrin kan. ń bọ̀ o kò sọ̀rọ̀ ń bí o. àtìgbà tí mo ti gbọ́ fọ́ìsì bá Gani Adams tí wọ́n ti ń sọ pé olóyè Sunday Igboho ló pa Bọ́lá Ìgè àtìgbà yẹn mo ti wò pé bàbá yìí ti tán. ń bọ̀ ó kù kan ni o. bó ni ò ṣe ní kú lórí ẹ má bínú ẹ padà wá ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má padà bọ̀ ẹ má padà bọ̀. ẹ má wọlé padà. mo ti mọ̀ pé àwọn èèyàn ọ̀gọ́ jáde. Please can you rehearse when Gani Adams uttered that statement that Igboho killed Bola Ìgè? Tẹ́ni yẹn sọ ń pa ẹ̀ o. Rehearse àbí kí lẹ́ni sọ àbí ṣíà. ẹni sọ àbí ṣíà. Shut up àbí kòǹkò. Rehearse okay. Now pápápá ẹ jẹ́ kí n sáré play ọ̀rọ̀ tà kọ́kọ́ ká tó wá play kejì. àtìgbà tí mo ti gbọ́ fọ́ìsì bá Gani Adams tí wọ́n ti ń sọ pé olóyè Sunday Igboho ló pa Bọ́lá Ìgè àtìgbà yẹn mo ti wò pé bàbá yìí ti tán. Ẹ ti jagun sẹ́yìn ẹ ti lówó báyìí olówó ìdẹ́ fẹ́ kú irú oyè tán gbé yín sí yẹn oyè yẹn ò yẹ yín mọ́. Now ẹ̀yà sáré clear àwọn pọ́ìntì kan. Lo and behold my brother wọ́n ti jagun tán wọ́n ti lówó olówó kì í fẹ́ kú. Now my brother dá mi lóhùn bí wọ́n bá lówó ṣé wọ́n fẹ́ kú. Everybody ti ń jagun ayé láti jàjàyè ni. Bàbá wa lójú ogun tá a kẹ́rù wálé tá a jàjà ṣẹ́gun dandan ni kí wọ́n appreciate ẹ nínú ìlú tá a jagun torí wọn. n tó bí oyè tí Gani Adams jẹnu bóyá ó ṣe púpọ̀ o bóyá kò ṣe púpọ̀ o but effort ẹ̀ wọ́n rí ó sì jẹ̀yà nítorí ẹ̀. Kò sẹ́ni tí jẹ balógun láì lójú ogun. Sorry my brother kò sí ẹ̀dá tí yóò jẹ balógun láì lọ sójú ogun.
akíkanjú wọn fi jẹ balógun ẹni tá a nígbàgbọ́ náà bó lè lójú ogun láfi jẹ balógun. Gani Adams lọ sójú ogun kan rí ó wá dé wọn fi jẹ balógun Láàrin Ọ̀nà Kakanfò. wọ́n pé oyè tí wọ́n fi jẹ kò tọ́ sí mọ́ náà o, kò síbi tí wọ́n ti fìyàn joyè ọ̀tún tí wọ́n á sọ pé torí pé ó ti ń dàgbà tàbí torí pé kò lè bóbìnrin ṣe mọ́ àwa gbọ̀ tó yẹ kó lọ́wọ́ ẹ̀ á fi fẹ́ni tó wà yọ̀ǹgà jù lọ ajẹ́wọ̀ ní làwọn oyè kan brọ́dà mi. So ẹ má jẹ́ adalúrú pọ̀ mọ́ sàpà. Majority wa ti ń dá sọ̀rọ̀ òye àwọn nǹkan kan òye wa dọ́kàndọ́kàn. especially gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ coordinator tí ẹ jẹ́ àwọn ọmọ bàbá Gani Adams yẹn àfi kẹ́ ẹ máa há òkà sọ́wọ́ kẹ́ ẹ máa gba ìyàwó yàwó kẹ́ ẹ máa lérí mọ́ àwọn aráàlú yín. God bless you on this. Lára bí tí wọ́n ti bà OPC jẹ́nu ńgbà táwa kú ń bẹ̀nu kọ́mọ báyàn dá sọ̀rọ̀ lẹ̀ kọ́mọ báyàwó méjì parí kọ́mọ báyàwó àtọkọ parí ìjà at the end of the day kí wọ́n gba ìyàwó mọ́kọ lọ́wọ́ níbi tí wọ́n ti ń gẹ̀tẹ̀ ọ̀hún tèmi ti kú òun wọn nù. máa ṣe àwọn tọ́ọ̀gì agboolé káàkiri so òun lè wà fún ẹtú tí wàá mú ọ̀tẹ̀ ìlara tẹ̀m̀bẹ̀lẹ̀kun kẹ́límọ́nì ẹtú tí wàá mú mọ́ olóyè Sunday Igboho. Now ẹnìkan béèrè lọ́wọ́ mi ní comment section pé which war Gani Adams go please ńgbà tó OPC ń gbóná janjanjan ogun kan nìyẹn. Tọ́básanjọ́ ní káwọn sọ́jà àwọn mobile police kí wọ́n máa face OPC pẹ̀lú AK-47. That is a war. That is one of wars. Lára ogun tán pè lógun náà nìyẹn. Brother. kò rí yín ró rárá because àwọn tó jù yín lọ wọ́n ń kú wọn lọ́wọ́ ẹ lè ṣe ẹ fẹ́ jẹ́ ẹni tó fẹ́ ṣe kó tún ṣe gbogbo àwọn ọ̀rọ̀ tí ó lè mú ìrẹ̀wẹ̀sì ilẹ̀ social media. Now anyone any person tó bá ń dúró de ariwo ọjà kò ní ní nǹkan ṣe o. Do not wait for anybody to encourage you. Don't wait for anybody to love you. Do not wait for anybody to appreciate you. Do not wait for anybody to believe in you. Believe in yourself. Trust yourself. Encourage yourself. Appreciate yourself. So, Olóyè Sunday Adéyẹmọ Igboho kò dúró de ọ̀rọ̀ àlùfànṣá kankan. Àbẹ́ èèyàn kan ń bú, àbẹ́ èèyàn kan ń pẹ̀gàn rẹ̀, àbẹ́ èèyàn kan ń pé nǹkan báyìí ló ń ṣe, ibi tọ́mọ Adéyẹmọ ń lọ focus lé lórí. Lọ́jọ́ ọmọ àjàgbáyì ń tààrà. Sọ ntí Sunday Igboho dáwọ́lé tí ò ti rí fi ọmọ káàárọ̀ òjíire. Because he never went for anything for his personal gain. Wọ́n náà sọ̀rọ̀ débì kan pé Sunday Igboho lówó lọ́wọ́. Yes, olówó kò yẹ ká ró lówó nù gbó aginjù tí Sunday Igboho wà. But it was natural. Kò sẹ́nìyàn kan tó fọ̀ sólóyè Sunday Adéyẹmọ Igboho pé kó nìṣó nù gbẹ́ ó wù ú lọ́kàn ó fi rẹ̀ jìn ó fa rẹ̀ kalẹ̀ ni. Ẹ má wàá drag ẹni tí ó fa rẹ̀ kalẹ̀. Ẹjá lójú ogun ẹ ń bá jáde ló fẹ́ tẹ̀lé lójú ogun. Ọkùnrin míì tí ó bá fẹ́ lọ́jọ́ sọ pé kí ìyàwó òun ọ̀rọ̀ sọ bòun lórí kó gbọ́n rọ́ọ̀bù pọnpa ńlára bẹ́ẹ̀ bá kanlẹ̀kùn àwíkóńkóńkọ́ ìyàwó mi ó gbé láti ìjẹta ní ti ń gbọ̀n mọ́lẹ̀ o ara rẹ̀ ọ̀yá o òtútù ló ń mú o kódà gan Ọlọ́run ló bá wa ṣe ni o àmọ̀ pé yọ́ dàárọ̀ yìí o ń gbé ẹ filẹ̀ ara rẹ̀ ọ̀yá lóòótọ́ ni ń gbé bá wa lọ tán mo lè bọ́ọ̀dì àmàlà kí n mọ rẹ pé àwọn ọ̀daràn wọ́n fẹ́ tì mí lójú ogun wọ́n á sì lọ sẹ́lù àárẹ̀ ń bọ̀n láyà ẹni tí ọ̀gbọ́n làwẹ́ gbò ẹ̀ ń gbóyan rúgudu agbèsábẹ́ aṣọ kálukú wa ní ń kọ ìtàn lẹ̀. Whatever you want to do in life, never do it for people to see you or to appreciate you. Just keep doing your own. Àwọn èèyàn ń wò ọ́ bó bá di lọ́la kan wọ́n san fún ọ. Bí wọ́n bá mú ọkọ̀ Gani Adams lọ f'Aláàfin àná. Tálààfin àná ò rí ìdí tí wọ́n fi lè fi jàre Ọ̀nà Kakanfò wọn ò ní fi jẹ́. Ọwọ́ tiẹ̀ nígbà náà fi jẹ́.
ẹja Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀nà Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo yín gbọ́ ìtàn Ọ̀yọ́ Aláàfin ní sígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò kò ságbára lọ́wọ́ Aláàfin kankan mọ́ lónìí Ṣèyí Mákindé ló lè sígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò but unfortunately kò sáàrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land di tọ̀yọ́ ni. Why are you expecting Ààrẹ Ọ̀nà Kakanfò for Ọ̀yọ́ to come and fight for Ìbàdàn or to come and fight for Èkìtì? Volunteers. Nigeria Army Civilian Joint Force ni wọ́n ń jà lókè Ọya nọ́mbà wọn Fúlàní àwọn ajínigbé jà lókè Ọya. Nigerian Army plus Civilian Joint Task Force ni wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. Nigerian military and civilian can also join together to fight in Southwest, fight insurgency in Southwest. Nǹkan bá ti wá pè ní voluntarily, that is òfinúfíndọ̀ yọ̀ǹda rẹ̀, it's not by force. Stop dragging this man, let him breed. Tí Ìbà Gani Adams bá tún wá sọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho recently ẹ send ẹ̀ sí mi ẹ jẹ́ kémi ó rí because of recent èmi ò follow ọ̀rọ̀ àwọn méjèèjì. Ẹnìkan wà lẹ́yìn Gani, ẹnìkan wà lẹ́yìn Sunday Igboho. I'm not interested in all that. What I am interested in ni kíkálukú lo capability tiẹ̀ for the progress and development of Yoruba land. My own is think Yoruba first. Ẹ jẹ́ Gani Adams ó ń gbágbádá káàkiri ni tó bá jẹ́ wọ́n ń kọ́ sẹ́kù lọ́mọ wọ̀ ni. Ọdún kan ní ṣe káàkiri wàhálà ilé ayé tiẹ̀ ní ẹ jẹ́ kí Gani Adams ó ṣe tó bá tẹ́ lọ́rùn. Bó bá ti wù ní láṣẹ mọ̀lẹ́ ẹni ìbá òwú kọ́ fi tan ẹlẹ́dẹ̀ jẹ sàárì. Olóyè Sunday Igboho ilẹ̀ wa sọ di ọ̀tá yín. Kíní kan ní rẹ́yìn olóko. Now bí Gani Adams bá rí Igboho gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀ ó wà natural. Bẹ́yìn alátẹ̀lé Gani Adams bá rí Igboho gẹ́gẹ́ bí ọ̀tá tàbí orogún ó wà natural. Báwọn alátẹ̀lé Sunday Igboho tàbí Igboho bá rí Gani Adams gẹ́gẹ́ bí orogún ó wà natural. Tẹ́ bá béèrè lọ́wọ́ Messi, tẹ́ béèrè lọ́wọ́ Ronaldo nípa ara wọn, wọ́n sọ tó dùn nípa ara wọn. Now wọ́n ṣe nínú World Cup tán play lọ́wọ́ nísìnyí wọ́n béèrè lọ́wọ́ wọ́n interview Ronaldo lẹ́yìn tó score. Wọ́n dárúkọ Messi ó béèrè lọ́wọ́ another pressman ó ní next question. Eléyìí náà dárúkọ Messi ó kúrò níwájú wọn. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣépè fún Ronaldo. Má béèrè Ọlọ́run lọ́wọ́ èṣù kó wá lérò pé láàlú kó èṣù tiwa kó wá lérò pé Sátánì yóò wá praise Ọlọ́run. Má béèrè èṣù lọ́wọ́ Ọlọ́run kó wá má expect pé Ọlọ́run ó praise èṣù. Orogún wà naturally, orogún òwò ń bẹ, orogún gbọ́dọ̀ wà. Bàbá tó jọba tọ́mọ rẹ̀ ó jọba sípò rẹ̀ gan-an ṣé òun gangan ò ní mọ̀ wú ọmọ yìí pé bóyá tọmọ bá rẹ̀rìn jù á ní bóyá inú ẹ̀ ń dùn pé òun ti ń dàgbà àbí bóyá òun ó tètè kú kó lè bá wá jóye ibi tó ń wà. Ọmọ mi inú wo bàbá ń gba tó bá dàgbà títí pé ṣé bàbá yìí ò ní lọ́mọ ni kọ́mọ jóye òkú òun fámìlì wa o. Àwọn nǹkan kan ń bẹ tó wà natural. So Olóyè Sunday Igboho ni ó rẹ̀yìn gbogbo yín láti òkè títí tó fi dé sálẹ̀. Bàbá yẹn ló máa rẹ̀yìn gbogbo yín. Gbogbo ohun tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ sí ní láburú ẹ̀yin ni ó ṣẹlẹ̀ sí. Àyàfi ẹni tó bá nínú mímọ́ nù yín. Ẹ wà máa há òkà sọ́wọ́. Ẹ mọ gbàyàwó ń yàwó. Kò ní iṣẹ́ pàtàkì kan tẹ́ wà fún ẹ̀yin OPC. Ẹ ti bà OPC yẹn jẹ́. Ó ga fún yín o. Shame on you guys. No. Àti OPC ìkíní, àti OPC ìkejì, àti OPC ìkẹta, àti ibi tó wù kó OPC ó pínra wọn sí. Àwa rí ikọ̀ OPC kan tó wà courageous enough tó lè jáde láti join rescue mission. So
ó túmọ̀ sí wípé they are not for ìran wa, that is number one. Ó túmọ̀ sí pé they are for kúnkúṣì, wọ́n ń dúró de ẹni tí ó fún wọn lówó. Àkọlẹ́tà sí gómìnà eléyìí, àkọlẹ́tà sí gómìnà eléyìí, à ń dúró de ní tí wọ́n ó promise wa ká tó di pa kóra wá bì kan. Ẹnu ló ti dùn wípé iye báyìí lọmọ ẹgbẹ́ OPC wà láì fọ́nṣàn kò nítumọ̀. To the best of my understanding, ń bọ̀ jẹ́ ká ẹjẹ́ ń sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Kọ́lọ̀ mọ́ jẹ́ ń gbàgbé. ààrẹ ìgbà yín sọ̀rọ̀ àfi ká máa kó agbádá káàkiri òde, ọdún elékuru, ọdún òbí, ọdún ẹlẹ́pà ni mo mọ̀ dé abetí ajá lọ sí ń ta yẹn wọ̀n fún nìyẹn. Sọ abetí ẹran wà nìkan máa dé. Èwo ní ti sáwàlà yàn wọ́n bẹ̀ ni. Ẹni tá a pè láàrẹ tó jẹ́ pé àwọn bodyguard ti ń sóhun gan wọ́n lé 1000 tí mo kọ́kọ́ wà lókè tó wọ́n wà láàrin. Ṣé yẹn lóògùn kankan? Ẹ kàn ń gbowó ẹ ti sọ dóṣèlú. Ọlọ́run jẹ́ kí ẹ ronú yín. Ok, ti ọ̀rẹ́ mi nù ẹja play ilé ìtọ́wá látọ̀dọ̀ Ìbà Gani Adams. Ó dá lórí content creator tó ń pèrè ní Sunday Igboho, Sunday Igboho. Now, you are now seeing it. Ẹn tó sọ̀rọ̀ pa Ìbà Gani Adams, Dobu Gani Adams, on behalf of Sunday Igboho. Igboho ọ̀mọ́rí o. Igboho ọ̀ránṣẹ́. Ìfẹ́ tó ní sí Sunday Igboho ní ń jà lé lórí. Ìfẹ́ tó ní sí ìran rẹ̀ ní ń jà lé lórí ní ń bí nínú. Kábàárà wa sòótọ́ ọ̀rọ̀. I am a fan of Messi, I am a fan of Ronaldo. Àwa tá a jẹ́ fáànù kọ̀ọ̀kan nínú wọn, tá a bá ríra wa, a máa sọ̀rọ̀. Ṣùgbọ́n mi àkàndọ̀rọ̀ Awíkonko, I am a fan of Messi, but I will always tell you, let us praise God and that we have both of them in the same era and let's enjoy them while they live. There is no way you can praise Messi and ignore Ronaldo's achievement. There is no way. There is no way you can be a fan of Cristiano Ronaldo and ignore Messi's achievement. Kò sí bó ifẹ́ ṣe. So, why ìtọ́ wa ń rojọ́ lórí àwọn ọmọ tó jù lọ? I can't argue because of Ronaldo and Messi. I am way older than them. And achievement wọn tí n bá rí 3% inú ẹ̀ achieve láyé mi. Mo ti jẹ́ èèyàn o. So why will I be arguing on their behalf? Ronaldo ọmọ mi, Messi ọmọ mi. Máa jà ń tì torí ẹ̀. Ronaldo ló ṣe kinní kan jù, Messi ló ṣe kinní kan jù. Ronaldo ló lè forí score, Messi ò lè forí score. Ronaldo ló lè fẹsẹ̀ méjèèjì score, Messi ò lè fẹsẹ̀ méjèèjì score. Lọ wo iye goals tí Messi fi ẹsẹ̀ ọ̀tún score. Lọ wo iye goals tó forí score. Crucial goals. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Sunday Igboho and Gani Adams in some area. Gani Adams ẹ̀ ń sọ wípé òun kágbádá káàkiri whenever in Yorùbá land tán bá pè pàdé stakeholders tán fẹ́ sọ̀rọ̀ lórí security, lo and behold, Gani Adams will be called. Gani Adams is a very sensitive man, very intelligent. Quote me anywhere. Very. Ṣùgbọ́n ní point, wọ́n dúró dé èèyàn, wọ́n dúró dé government kan fún go ahead. Ṣùgbọ́n gbogbo ara ajá kọ́ nílé gbà á kí gbọ́ wọlé kájọ́ ọmọ gbò ní ti Sunday Igboho. Sunday Igboho ọ̀rá àyè gbadì ẹ̀sìn. Igboho is a warrior. Warrior of different era. Sorry sir, sorry ma. Warrior of different era. Láyé ìgbà táwọn Ògèdèngbé agbógungbòrò ń jagun láyé ọ̀tọ̀ ni o. Ẹgbẹ́ Ògèdèngbé agbógungbòrò kalẹ̀ ní ìsìn style tó fi ń jagun. Kẹ́ wá gbé olórí sọ́jà ní ìsìn kalẹ̀. Pẹ̀lú equipment ayé àtijọ́ f'Ògèdèngbé, equipment ayé ìsìn fún sọ́jà ìsìn. Kò bára mu. Ní tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni pé ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ on behalf of Sunday Igboho, Igboho ọ̀mọ́rí Igboho ọ̀dẹ̀ ránṣẹ́. Likewise ẹni tí ń sọ̀rọ̀ yìí. Gani Adams ọ̀rọ̀ ránṣẹ́, Gani Adams lè mọ́rí tàbí kọ́ mọ́ mọ́rí. Ní tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni pé this direct attack
is not helping us. Pé Sunday Igboho ní content creator, ibi tí ìbá ti dùn mọ́ mi ni pé kálẹ̀yìn náà ṣe tiyín lẹ́gbẹ̀ẹ́ kan ká wá wò wípé èwo ni ọjọ́ content creation ń bẹ o, èwo ni ọjọ́ reality ń bẹ o, it could have been good. Bọ̀ ká dúró sí kọ̀rọ̀ ibì kan ká máa pẹ́ ẹni tí tó wà active, ẹni tá ń rí, ẹni tá a rí pé, ẹni tí ń jẹ́ wa, ẹni tí ń dá wa lóhùn, ẹni tó lákìkanjú, ẹni tí ò dúró de nǹkan kan, tí ń bọ́nu ogbó láìsí pọ́ lọ́mọ ń bẹ̀ ká máa pè ní content creation, content creator. It won't be acceptable. And ó wá wọ́ọ̀sì pé ẹnu ẹni tó dàgbà ńlá ti ń gbọ́. Lóòótọ́ bó ṣe wà nísìnyí yóò pè rẹ̀ ní loyalist Ìbà Gani Adams. Ẹ̀já béèrè lọ́wọ́ ẹ̀ tó bá rí Sunday Igboho lójúkorojú báyìí, can he be able to say that? Mi mọ̀ o, ṣé yóò lè sọ lójú Igboho bẹ́ẹ̀? Ẹ jọ̀ọ́ ṣe rí lórí ọ̀rọ̀ insecurity, lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá, kò sẹ́ni tó kájú ẹ̀, kò sẹ́ni tó lè ṣe bí Ìbà Gani Adams. Ńgbà tí Ìbà Gani Adams lè ṣe kí Ìbà Gani Adams mọ́ bọ́tà, kò sẹ́ni tó kájú ẹ̀. O lè forí gègé nínú compound ẹ, o lè kọ ẹsẹ̀ sókè kó o mọ́ forí gègé nínú compound ẹ, but nobody see you. Ọwá ni mo lè gbá bọ̀ ju Messi lọ, Messi ń gbá tiẹ̀ lójú táyé gbogbo ayé ń rí. Wọ́n wá ń kọ́ ọ̀rọ̀ bìkan wá ló lè ṣe sọ́lọ́ ń fẹ́ kọ́ ọ ni. Ìbà Gani Adams ló lè ṣe. Ìbà Gani Adams ó dẹ̀ lè kì mọ́lé, kò jáde, kò gbé agbádá white ilẹ̀, kó gbé ẹ̀wù oògùn wọ̀, kò bọ́ fìlà abẹ́ tí ajá kalẹ̀, kó gbé adiro, kó kó oògùn, kó pàdó sínú ẹ̀, kó ti adiro sí ẹgbẹ́ kan báyìí, kó pẹ̀yìn OPC, Ìgbò yá, Ìgbò ọ̀dẹ yá, afẹ́ wo Old National Park, Old Ọ̀yọ́ National Park lọ. Ó wá ní kò sẹ́ni tó kájú ẹ̀ bí Ìbà Gani Adams. Rúra dáadáa wo nu lẹ́nu aláìsàn tó lómi ẹja kóró. Ẹni tá a bá rí ńlá rí. Ẹni tá a bá pè tó bá jẹ́ ni. Ńgbà tí wọ́n ń wá gbàlagbà kó yọjú, Sunday Igboho lọ yọjú o. Kò síbi tán ti pé tí ò ti dá wọn lóhùn o. Ẹnu yín ni ti dùn pé content creation ní í ṣe. Ẹ̀yin ẹ ṣòórí movie fún wa. Now ó túmọ̀ sí pé àwọn ọmọ ẹgbẹ́ OPC jókòó síwájú ẹ̀. Àwọn yẹn ní ń dá bàbá wọn lóhùn, eléyìí sí bàbá. Ẹ̀gbọ́n ni ó jẹ́. Ṣùgbọ́n bàbá àwọn ọmọ kan lélẹ̀, ọkọ lóbìnrin kan lélẹ̀. N tó ń ṣe yìí nìsín kí ni ó gbà jáde ń bẹ̀? Wọ́n praise ẹ̀ ní àbí? Wọ́n fún lówó ní àbí? Ìyẹn máa wá sọ pé Sunday Igboho kìí ṣe èèyàn mọ́, tàbí Sunday Igboho ò ṣe akitiyan ẹ̀ mọ́. Tí Ààrẹ Ọ̀nà Kakanfò fi Yorùbá land. Àwọn tí ń pariwo lóògùn ọ̀fẹ́ òun, lóògùn ọ̀fẹ́ nínú compound yìí ni o. Ojú ogun láti pé lóògùn ọ̀fẹ́, kìí ṣe lábẹ́ ilé o. Kìí ṣe níbi tẹ́ ti jókòó tẹ́ wá kó OPC sí pàkọ́. Àgbàlagbà tí ń fọ́ ní káà láì lówó lọ́wọ́ ewé fún pákó ajá ní ń gbó. Àgbàlagbà tí ń pe lóògùn ọ̀fẹ́ lábẹ́ ilé. Táwọn géńdé gìrìpá kan ń bẹ́nu gbó, àkọ ajá ni ó ń gbó ni. Ẹ má jẹ́ ká dènà pẹ̀lú bàbá ìkájú ẹ̀. Ó tó gbangba sùn lọ́yẹ́. Ó tó gbangba sùn lọ́yẹ́ kọ̀ bọ́ọ̀ta. Ó wá ń sùn lọ́yẹ́ nú kọ̀rọ̀, ó sì tó gbangba sùn lọ́yẹ́, kò sì bọ́ gbangba. Ìwọ tó ń sọ̀rọ̀ igan náà, ó bọ́ gbangba. Ta ni content creator nù wà tìgbò báyìí? Ìwọ tó ní background, tó ṣe background fún ọ̀rọ̀ tó fẹ́ sọ, tó set camera síwájú. Who is now the content creator? Nínú background yẹ, Oòduà People's Congress náà kọ sí logo Oòduà lórí gbàgàdàgbàgàdà lẹ́yìn ẹ̀ yìí. Ọ̀dẹ̀ lẹ́yìn èèyàn kan ṣe content, ìwọ gangan kọ́ńkìlì kan ṣe. Sáwọn èèyàn rò pé dèdèrè ni wá ni. Ó fẹ́ rọ̀bù Peter, kó fi build Paul. Ó fẹ́ wash Igboho down láti praise Ìbà Gani Adams. Ojú àwọn èèyàn ò dẹ̀ fọ́. Láti ọdún tá a ti ń sọ̀rọ̀, ó dòótọ́ ni ó jẹ́rọ́ ni o. Ààrẹ Ọ̀nà Kakanfò dá igbágudógójì èrò wájà.
Ìbà Gani Adams ò tí ì bọ́ wùlẹ̀ rí kó bọ́ sínú igbó. Reality ni mo sọ reality nínú fídíò àkọ́kọ́ tí mo play. I will always say the reality. Látijọ́ náà látọdún náà 2018 2019 2020 tí Ìbà Gani Adams gangan sọ yé inú igbó wa táwọn onísùnmọ̀mí ti wà. He was just saying it. Ó jámọ̀ wípé àwọn fún àwọn báńdí wọ́n ti wà nínú igbó Ọ̀yọ́ o, wọ́n ti wà nínú igbó ìpínlẹ̀ Ògùn o, nǹkan o, wọ́n dẹ̀ ń bẹ́ẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n bóòlù lórí ilé ó ṣe rí pé ó lè ti wà nínú kọ́mpáǹdì o, nínú kọ́mpáǹdì ilé tó wà o, pé ó lè ti wà nínú kọ́mpáǹdì o, wọ́n ti fún fẹ́ǹsì wọlé o. Tí ọkàn sọ tí ọkàn mẹ́ẹ̀kì kọ́ pé my dear ẹ̀yin ọmọ mo ní kí n sọ fún yín ni o, ó lè ti wà nínú kọ́mpáǹdì o, ẹ jẹ́ ká lọ sùn, kò sí problem, ẹ jẹ́ ká lọ sùn. Without any action. Bí ó bá jẹ́ ntọ́ lágbára ṣe bí yóò sì pé àwọn èèyàn kan ládùúgbò wọ́n bá wọn pé ẹni tó bá yẹ kí wọ́n pè láti wá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ nírú kọ́lìn bẹ́ẹ̀ ló ṣe jẹ́. So ológun ọ̀fẹ́ lábẹ́ ilé. Bó ṣe ní lánú ipá àwọn lọ́balọ́ba wa nítorí ọ̀rọ̀ òṣèlú wọn lọ́gbọ́n yẹ̀lẹ́bẹ̀ bá. Kò ní dáa fẹ́ni tó bá tún dárúkọ àwọn lọ́balọ́ba wa lórí ọ̀rọ̀ insecurity. Ẹ ń bá dárúkọ àwọn lọ́ba wa lórí ọ̀rọ̀ insecurity ń tọ́hún ní jèrè. Because lọ́ba wa kọ́ ni gómìnà ìpínlẹ̀ yín ti ń gba security food. Ẹ yé implicate àwọn ọba wa. They are doing their best, they are trying their best. Níwọ̀n bá bí agbára wọn ṣe mọ, wọn ò láṣẹ lórí ọlọ́pàá, wọn ò láṣẹ lórí sọ́jà, wọn ò láṣẹ lórí vigilante lásán, wọn ò láṣẹ lórí civil defence. Kí lọ́kà wọn lọ́ba ló ní kí Sunday Igboho lọ dárú ẹkùn kalẹ̀ ni. Ńgbà tó júrí ọ̀gbá mọ́. Lọ́jọ́ dárú ẹkùn kalẹ̀. A lè máa wò kán máa já àwọn ìyá wa gbé, kán máa já àwọn obìnrin wa gbé, kán máa já àwọn ọmọ wa gbé, kán máa béèrè ransom lọ́wọ́ wa lójoojúmọ́. Ní Igboho fi dárú ẹkùn kalẹ̀. OPC tó ti wà látọdún mọ́dún ẹ sọ impact OPC fún mi again of recent. God bless Abba Father tẹ̀ra síkà fún mi, God bless you sir. Ẹ sọ impact OPC fún mi 4, 5, 10 years ago. Nínú ìran Yorùbá, ní territory Yorùbá. Ní territory Yorùbá, kí ni pàtì ẹgbẹ́ OPC? Kí lakitiyan yín tá lè sọ pé no OPC New Era lélẹ̀ o, OPC Gani Adams lélẹ̀ o, OPC Fáṣẹ̀hùn lélẹ̀ o, OPC kìnnìkan lélẹ̀ o. Àwọn governors wa, àwọn governors ilẹ̀ Yorùbá káàkiri àwọn náà nítorí party politics wọn ṣojúṣe wọn. Kí ló yẹ káwọn gọ́vnọ̀ ṣe? Àwọn gọ́vnọ̀ ò ṣojúṣe wọn, very correct. Gómìnà Ṣèyí Mákindé kọ́ ló sọ pé kí Igboho lọ dárú ẹkùn kalẹ̀. Ṣèyí Mákindé fẹ́ takò. Ẹlẹ́dàá ọmọ káàró òjìrè ní ọgbà. Ẹlẹ́dàá àwọn tí yà ń jẹ ní ọgbà. Ẹlẹ́dàá àwọn tó dún pọ́n ní ọgbà. Ẹlẹ́dàá àwọn tó wà vulnerable ní ọgbà. Ẹlẹ́dàá àwọn tí wọ́n wà nítòsí ibi tán ti ń jí àwọn èèyàn gbé ní ọgbà ní ó jẹ́ kí Igboho gbà. A mọ̀ pé gbogbo ẹ̀ ó lọ́wọ́ kọ àbòsí nínú. Ó ní ọwọ́ àwọn alágbára kan lẹ̀ Yorùbá nílùú Nàìjíríà àti nínú olóṣèlú tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ò ní yé sọ, àwọn ò ní yé dákẹ́. Gẹ́gẹ́ bí gbogbo ayé ti mọ̀ mí pé OPC lèmi. Wọn ò ní yé sọ, wọn ò ní yé dákẹ́. Èwo ni kápíìkì ń bẹ̀? Ẹ ní yé dákẹ́ túmọ̀ sí pé ẹ máa dákẹ́ lọ. Ẹ ní yé sọ túmọ̀ sí pé ẹ máa sọ̀rọ̀ lọ. Èwo lẹ fẹ́ pìkì ń bẹ̀? Ṣé ẹ ní yé sọ ni àbẹ́ ẹ ní yé dákẹ́? Everybody mọ̀ pé OPC ni ó and. Led by Ìbà Gani Adams. Led by Ìbà Gani Adams. Oòduà. Àwọn ò ní yé máa fún yín ní fact. Ó dá nǹkan tí mo wá fẹ́ sọ fún yín lákòókò yìí ni wípé
lórí ọ̀rọ̀ insecurity Nigerian police force wọn kájú ẹ̀ bọ̀tẹ́ wo bọ́n ṣe wà handicapped institution kan wà ní Nigerian police force tí wọ́n pè ní BOS àwọn adigbolujà tí ìjọba àpapọ̀ bá fún wọn ní agbára tó yẹ kó fún wọn irú tí Ìbà Gani Adams ń béèrè wọn aṣojú iṣẹ́ yẹn dúdú òṣùwọ̀n. ok mobile police riot tí wọ́n wà fún ọ̀gá OPC ọlọ́pàá wà láti maintain law and order nne sanunde haike yaya ho yaya da soja dey for war o yaya ho yaya da police dey for barrack yaya ho yaya da navy dey for water yaya ho yaya da air force dey for here yaya ho yaya da mopo dey for riot yaya ho yaya. Àwọn mobile police wọ́n wà fún riot. Bíjọba àpapọ̀ bá rí wọn ní rí ẹni tó lè ràn wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìjínigbé wọn ò ní rán wọn sọ́jà lọ. Everybody mọ̀ pé sọ́jà ló senior mobile police. Military police gan la máa ń pè wọ́n. Bẹ́ẹ̀ náà ni Nigerian army in West Africa kí ni in Africa as a whole. Nigerian army is one of the best in Africa. Kẹ́ni nǹkan tí Nigeria army ṣe tán fi jẹ́ one of the best in Africa. We are fighting insecurity for close to 10 years or more than. Àti ìrìṣẹ́gun Nigeria army and is the best in Africa. Ó ti lé ní 40 days tá ti ń wá àwọn ọmọ tí wọ́n kó níjọba àbílẹ̀ oríire àwọn sọ́jà wo tí rí wọn gbà padà o and Nigeria army is the best in Africa. So lè jẹ́ Ghana ni wọ́n ti já àwọn ọmọ kó káwọn ọlọ́pàá káwọn sọ́jà Ghana wọ́n ti gbà wọ́n padà. One of the best in the world. Lórí. Máa yí lọ dákẹ́jàre ẹ ń bá mọ̀ ẹ bá ń sọ fún Nigeria army is one of the best in the world. Ní Amẹ́ríkà ẹsẹ̀ ń ju bọ́ǹbù látọ̀dọ̀ wọn wá sí Sokoto. Ní wọ́n tó bá wọn pa àwọn onísùnmọ̀mí díẹ̀. Best in the world. Rank by who? Behind who? After who? Máa yí lọ jókòó ńlá Amẹ́ríkà ẹsẹ̀ ń wá láti wá train wọn. One of the best l'Amẹ́ríkà ẹsẹ̀ wá ń train wọn. S'Amẹ́ríkà ẹsẹ̀ lọ train àwọn sójà Israel ni àbí sójà India àbí sójà China. Gbọ́ àwọn abijókòó máa nìyí. Ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ táwọn pé àwọn alágbára kan wà lórí ọ̀rọ̀ insecurity wọn fún wọn ní àṣẹ láti operate bó ṣe yẹ kó operate. Nigerian military tó ń bá kojú àwọn agbésùmọ̀mí under 1 week bó ṣe yẹ kó jàjà yẹn bí bàbá Tinubu ṣe sọ pé tí wọn bá tètè gbé àwọn agbésùmọ̀mí ò bá tètè gbé sọ agbẹjọ́mọ wọn sí wọn máa fẹ́ force of the state tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe wà láti tẹ́lẹ̀ ni wọn bí aláya kidnappers kan àbí àwọn terrorists kan láti ṣe ọṣẹ́ nílẹ̀ Yorùbá ìyẹn náà tún wà bẹ́ẹ̀. Nigerian DSS wọn kojú òṣùwọ̀n láti kojú kínní Nigerian Air Force Nigerian Navy àwọn NDDC wà ń bẹ̀ wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ yẹn. Ṣẹ́rí nǹkan tí mo wá ń fi tara ẹ̀ sọ̀rọ̀ ni wípé ó ṣe wá jẹ́ pé individual kan tí ò ní àǹkàlì tí ò ní ọpọlọ. Níbi tó ti fẹ́ẹ̀lì nù. God bless ẹni tó ra sticker fún mi yìí jàre. Mr. Adéwoyè Bámikọ́lé Adéyẹmí ẹni mọ̀ọ́sẹ̀ ní mọ̀bànújẹ́ thanks so much sao. Now gbogbo praises tí brother wa yìí tó ń fún iléeṣẹ́ ológun wa láìsí pé wọ́n gba pass mark as far as I'm concerned wọ́n gba pass mark o kò sẹ́ni tí kálàsì kò gbókù iṣẹ́ o aláṣetán ló lórí yìí o torí inú oṣù tó lọ yìí àbóṣù tá a wà yìí náà làwọn onísùnmọ̀mí wọ káàmpù wọn tí wọ́n pa sọ́jà 6 àbí 5 ni tán pa civilian 3 láàrin wọn bẹ̀. Sàn lè ṣe bẹ́ẹ̀ wọnú ọmọ ogun Israel kan sáré pa ń bẹ̀ kan sáré wọ káàmpù wọn kan sáré pa ń bẹ̀ kan sáré sá lọ. Now ó wá praise sọ́jà ó praise ọlọ́pàá ó praise wo praise civil defence. Ńgbà tó wá fẹ́ bàjẹ́ tó fẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú ó wá ní ó ṣe máa jẹ́ ẹnìkan individual. Is Ìbà Gani Adams not an individual?
ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò wa Abiodun Ige Adobi Adams, is he not an individual? Because tí Gani Adams bá lead ilẹ̀ yóò tó tẹ̀lé, ẹ̀ ń dúró de àṣẹ Ìbà ń dúró de àṣẹ àwọn gọ́vnọ̀, Igboho ò dúró de àṣẹ ẹnìkankan. Ó lead, àwọn followers ẹ̀ tẹ̀lé. And lo and behold, ẹni tí ó bá rí ni ò rí. Igboho àti ikọ̀ ìrú Ekun wọ́n ti ṣàṣeyọrí. Ẹ wá dúró àwọn tí wọ́n kó jáde kúrò nínú igbó. Apá àmúdélé ni ọ̀já mọ̀ pé ló ń gbòhùn sọdẹ̀. Gbogbo ẹ̀wọ̀n ká sójú fọ́nrán. Bọ́n bá tiẹ̀ wá fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́, tọ́lọ́pàá bá dá wọn padà nínú igbó, Igboho ìrú Ekun wọ́n ti gbìyànjú agbára wọn. Ẹni tó ṣe láre, ẹni tó lòun ó ṣe àmọ́ agbára rẹ̀. Igboho àti ìrú Ekun wọnú igbó, wọ́n àtáàkì wọn ọ̀ká rẹ̀, wọ́n tún padà lọ, wọ́n tọ́jú àwọn tó ṣèṣe, wọ́n tún padà bẹ̀. ìyẹn Sunday Igboho làwọn fẹ́ gbé o ọ̀rọ̀ security lẹ́yọ̀ ẹ̀ dẹ̀ mọ̀ pé content creator ni bọ̀bọ̀ yìí. Jẹ́ kó create content fáwa. Àwa máa ń like content. Ó ṣe wá jẹ́ pé Sunday Igboho ńlẹ̀ wá fẹ́ gbé kinní lé lọ́wọ́. Torí pé àgbàtà lọ́kàn ó lẹ́ni tó ń bá ń lé ni. Lọ́tẹ̀ yìí o, Igboho ló bá ń lé. Ó jẹ́ content creator o, kò jẹ́ content creator o, ó jẹ́ comedian o, kò jẹ́ comedian o. Àhóyí, àhówá. Kọ̀kan wá. Torí bó ṣe ń sọ, bí màá yìí ṣe ń sọ̀rọ̀ nísìnyí, ẹ rí pé tara ló fi ń sọ̀rọ̀ bí ìgbà tí ẹ̀jẹ̀ ti fẹ́ gbẹ tán lára ẹ̀ ló ń sọ̀rọ̀. Làwọn fẹ́ gbé o ọ̀rọ̀ security lẹ́yọ̀ ẹ̀ dẹ̀ mọ̀ pé content creator ni bọ̀bọ̀ yìí. Irú àwọn alágbára tó wà ní ọwọ́ Ìbà Gani Adams. Àwọn alágbára wo ló wà lọ́wọ́ Ìbà Gani Adams? Tí Ìbà Gani Adams ò dẹ̀ kó wọn jáde láti ẹjọ́ yìí. Ta ni Ìbà Gani Adams fẹ́ lu àwọn alágbára yẹn fún? Lásìkò wo ni Ìbà Gani Adams fẹ́ lu àwọn alágbára yẹn? Tán wà lọ́wọ́ Ìbà Gani Adams according to you. Are they for us or against us? Ogun lọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni. Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ sọ pé àwọn fẹ́ dá ṣe kí ni bí Igboho ṣe àjẹ́ kí ẹ̀. Sẹ́yìn mọ́mí àti dáàdì mi ẹ̀ ń gbọ́rọ̀ báyìí. Ó láàrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ò sọ pé àwọn fẹ́ dá ṣe kínní yìí gẹ́gẹ́ bí Igboho ṣe ń hijack ẹ̀. Because as far as I'm concerned, èmi lèmi sọ o, mi ò rí ibi tí wọ́n ti gbé àkóso ilẹ̀ Yorùbá lé Gani Adams lọ́wọ́ tí Igboho wá jàgbà lọ́wọ́ ẹ̀, mi ti rí. Ẹ dákun bó bá wà lákàálẹ̀ nínú fọ́nrán tàbí ẹ wà ń bẹ̀ ńjọ́ náà, ẹ bá ń sẹ́ǹdì ẹ̀ sí mi. Wọ́n ti gbé àkóso security ilẹ̀ Káàárọ̀ Oòjíire lé Ìbà Gani Adams lọ́wọ́ tí Sunday Igboho ti wá jàgbà lọ́wọ́ ẹ̀. Ẹ já mọ̀. Igboho hijack nǹkankan lọ́wọ́ ẹnìkankan. Igboho ń play role ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ìbà Gani Adams ilẹ̀ ò tí ì sú jù, kò tí ì pẹ́ jù. Ààrẹ Ọ̀nà Kakanfò náà lè play role tiwọn. Kágbà lọ́hùn ni bàtà fi dún, ojú méjì tí bàtà ní fi sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn tí ó lu bàtà ọwọ́ méjèèjì báyìí wọ́n máa ń lò. Wọ́n gbà ń bí, wọ́n gbà ń bí ní bàtà ó tó fọhùn. Bí ikọ̀ Sunday Igboho bá wọlé látọwọ́ ọ̀tún, Gani Adams àti OPC wọ́n wọlé látọwọ́ àlàáfíà, àwọn sọ́jà wọ́n wọlé látọwọ́ iwájú, àwọn fìjìláńtẹ́ FGN local hunter àwọn wá wọlé látọwọ́ ẹ̀yìn. Lo and behold, àárín Gédéǹgbé ni wọ́n ti bá àwọn ajínigbé, kò ní sí escape route fún wọn. Ariwo tá ń pa lábẹ́lẹ̀ kò bá ti need. Ta ni content creator ní ìsìn? My question.
ṣe content creator wọ́n sọ pé àwọn fẹ́ bá àwọn security agencies ní ilẹ̀ Nàìjíríà ṣiṣẹ́ láti complement effort wọn. Nǹkan tí Igboho wà after ni pé bó ṣe fẹ́ jó nìkan gbogbo àwọn ẹgbẹ́ tó fún ní ògo. Now you are now talking. Nǹkan tí Igboho wà after ni pé bó ṣe fẹ́ jó nìkan. Igboho ti nawọ́ àjọṣepọ̀ sí Ìbà Gani Adams rí o táwa wà àwẹ́. Tó jẹ́ pé bẹ́ẹ̀ bá bí Igboho ní igba ọ̀rọ̀ ntí yóò sọ jáde ni wípé bí ààrẹ Gani Adams bá ti síwájú àwọn tẹ̀lé. Ńgbà tá a wá fọ́ lẹ́nà tá a pa lówe tá a sọ lọ́rọ̀ geere tá a sọ lọ́rọ̀ ẹlẹ́lọ́ tá a dá pè tá a dá sọ tá a wí lójúkorojú tá a gbé ń tìjà tá a sọ lọ́rọ̀ ìbínú. Ǹjẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ǹjẹ́ wọ́n gbìyànjú láti lead? Ìyẹn túmọ̀ sí pé ààrẹ ò fẹ́ bá Igboho ṣe kì í dẹ̀ sí páàrẹ ò lè bá Igboho ṣe. Ṣé ẹ gbàgbé gbogbo ẹni tí bá ń fọkàn bá mi lọ lọ́dún 2019 or 2020 àkàndá ọ̀rọ̀ Awíkonko mo ṣe analysis kan gbà náà. Mo ló wù wá kí Ìbà Gani Adams àti Olóyè Sunday Adéyẹmọ Igboho kí wọ́n ṣiṣẹ́ papọ̀. Mo ní but unfortunately mi ò kò wá feasible torí àwọn méjèèjì operate ní same level. Wọn ò lè jọ iṣẹ́ papọ̀ láíláí. Ọ̀nà tí wọ́n lè gbà jọ iṣẹ́ papọ̀ ni pé Táyé kó ọmọ ogun tiẹ̀ dání, Kẹ́hìndé kó ọmọ ogun tiẹ̀ lọ́wọ́, àwa pín ojúṣe fún wa. Ṣùgbọ́n wípé bóyá kí Ìbà Gani Adams ló lead kí Sunday Igboho kó follow kò possible, kò wá feasible, kò ṣeé ṣe. They can only complement each other. Now ẹni tí ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́, ẹni ń sọ̀lẹ̀ ó ń sọ̀lẹ̀. Kí wá lóde tẹ́ni tí ń sọ̀lẹ̀ ń bínú ẹni tí ń ṣiṣẹ́? Ẹ̀yin ò kó ń lé, Igboho ń bẹ lójú ogun. Ta ni ó wá ròyìn ogun ní ẹni tó wà nílé àtẹni tó wà lógun? Igboho pé kẹ́ ẹ má gbóríyìn tọ̀dọ̀ yín, kò pé kẹ́ ẹ má dàyà dé. Ẹ̀yin náà lè mú poro mi. Inú igbó Old Ọ̀yọ́ National Park nìkan kọ́ làwọn ajínigbé wà. Bí Igboho bá fèsì ibẹ̀ ẹ̀yin náà fèsì tòkìtìkìtì. Ṣàgámù tó Ọ̀rẹ́ tó Bìíní wọ́n ń jìyàn gbé lọ́nà ọbẹ̀ náà. You can pick your own forest from that place. Abẹ́òkúta Ìmẹ̀kọ Àfọ̀n àwọn onísùnmọ̀mí ń bẹ ń bẹ. Ẹ lè mú gbó kan ń bẹ kẹ́yìn náà máa fọ́ ẹ máa rìkọ́ọ̀dù ẹ̀ fún wa. Káwa náà mo bá ń gbé jáde pé tó àwọn ikọ̀ Gani Adams lélẹ́yìí o pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ OPC Gani Adams wọ́n ti wà nínú igbó báyìí o, inú igbó Ìmẹ̀kọ Àfọ̀n ni wọ́n wà yìí o. Wọ́n ń dọdẹ àwọn agbésùnmọ̀mí agbébọn káàkiri tí wọ́n ń bẹ nínú igbó, wọ́n fẹ́ rú wọn jáde. Ẹ jẹ́ ká wá wò bóyá action yìí méjèèjì kò ní ti àwọn ajínigbé jáde kò nínú igbó wa. Ń pé àwọn kìnìún ti jí mọ́ báyìí ká wa mọ́ àníri ibi tá a ṣàgbà ẹja máa lọ. Pápá pàjáre. Ó ń gbogbo pẹ̀lú gbogbo oògùn òkìkí tó ń ṣe. Ó ń gbogbo pẹ̀lú gbogbo oògùn òkìkí tó ń ṣe. Kí ló dé tẹ̀yìn òṣògùn òkìkí? Ṣé bẹ́ẹ̀ lálágbára ni Ìbà Gani Adams kó rọra ẹ sọ oògùn òkìkí fún Ìbà náà? Ẹ̀yin náà ẹ sọ oògùn òkìkí sára. Bí Sunday Igboho ṣe ń ṣe sára, ẹ̀yin náà ẹ ṣe tọ̀dọ̀ tí náà. Bẹ́ẹ̀ ló ti tẹ̀lé pàtàkì ò ní dákẹ́ ò ní gbà fún ẹ Sunday Igboho ò ní balẹ̀. Kí ló dé tẹ̀ ní gbà fún? Òwe fún òwò lọ́rùn. Igboho pé kẹ́ńtọ́ ó ṣe bẹ̀ ọmọ jẹ̀kọ, kò pé ẹ mọ́ dára tí ń bẹ́ nù yín tẹ́ fẹ́ dá. Àrà tó wà nù yín tẹ́ fẹ́ dáhùn Igboho dín lọ́wọ́ kò dín lọ́nà kò sọ pé kẹ́ ẹ mọ́ dá. Jẹ́lẹ̀ Yorùbá bẹ́jẹ́ fún wa, ìwọ àbáláàrú ẹ̀ ó yà wèrè ni.
ìkanra ní jẹun ọ̀tọ̀ wá o olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sàníọ́ lóòótọ́ àwọn abínúkù rẹ̀ ó bínúkù ni wílé bí ṣe ń jáwọn ẹ̀wọ̀n ẹ̀ lórí social media ìwọ àbálàrú ẹ̀ ó jáwèrè ni lẹ́yìn tó rí lẹ́yìn tí ò di ọ lọ́wọ́ kọ́ ọmọ jẹun kọ́ ọmọ gbélé ayé rẹ̀ ẹ̀wù bíi tí ilé ayé dé this is larger percentage of ìlara pẹ̀lú ìkanra èmi ò ríru ilé rí láyé mi n ò ríru ẹ̀ rí in my entire life kéèyàn dẹ̀ bínú èèyàn títí kọ́ mọ́ lè mú mọ́ra kó tún kó rẹ̀ wá sórí social media kó wá finish rẹ̀ sórí social media ara kan máa nìyí gan gidi ni o orí ìyá mi o ó jágbére ní tó bá ti pàdé Ìgbòho lọ́la kó sọ bẹ́ẹ̀ wájú ẹ̀ ń gbọ́ yàwèrè kọ́ dán etí ẹ̀ fún ọ. tí bàbá ibi tí bàbá Gani Adams bá dúró sí tó máa ń pàṣẹ òbí alájà èrè kò sọ̀rọ̀. ẹ jẹ́ kí bàbá Gani Adams sọ pàṣẹ náà káwá wò bóyá Sunday Ìgbòho ní lè sọ̀rọ̀ ńbẹ̀ as far as I'm concerned bó bá jẹ́ nú ọ̀rọ̀ ilẹ̀ káàrọ̀ òjíire tó bá jẹ́ ilẹ̀ káàrọ̀ òjíire bó bá jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tí bàbá Gani Adams bá ti ń sọ̀rọ̀ Sunday Ìgbòho lè sọ̀rọ̀ ńbẹ̀ níbi tí Sunday Ìgbòho bá ti ń sọ̀rọ̀ ìwọ gan ò tẹ́rù tí sọ̀rọ̀ ńbẹ̀ because n ta sọ fún ọ ni pé jẹ́ kí irin rẹ̀ ó fọn àwọn bàbá yín là ń bá wí ìwọ kọ́ lọ gbẹnu sọ̀rọ̀ jẹ́ káwọn dáàdì à ń pọ̀ sí àlíyà ẹ̀ let them talk. àwọn ọmọ ogun wà nílẹ̀ tí wọ́n tó gbangba sùn lọ yẹ. ẹ̀hún kí láǹfààní ọmọ ogun tó gbangba sùn lọ yẹ tí ò wá bọ́ sí gbangba ẹ̀rù ọyẹ́ ń bà wọ́n nìyẹn ẹ̀rù ọyẹ́ ń bà wọ́n ọmọ ogun why can't they come out gbogbo àlẹ́ tẹ̀ ń ha yìí kò sọmọ ogun lẹ̀ ẹ̀ ní nǹkan kan mọ́. Olúgbénga Adébóyè of blessed memory ó ní ìjẹ́ ti gbọ́ wọ́n ní pé kínni pé béléré bá ń pariwo pé mo sì wá ń ta nọ́mbà mi ìwọlé o ó ló ti tán nù àfi òní di introduction láàrin ìjà ó ní béléré bá sì ń pariwo pé orin tí ń bẹ́ ńlẹ̀ fóun sẹ́ aeroplane mẹ́wàá ò lè kó olórin fẹ́ fi ilẹ̀ nu if not kọ́ mọ́ kọ́ àfẹ́ story ọmọ ogun bẹ́ńlẹ̀ bìbà ọmọ ogun bẹ́ńlẹ̀ bìbà wọ́n tó gbangba sùn lọ́yẹ́ ṣùgbọ́n wọ́n kílìkì mọ́nú ilé wọn ò bọ́ sí gbangba ẹ̀rù òtútù ń bà wọ́n àyọ̀ ọyẹ́ ń fò wọ́n ọyẹ́ ó gbé wọn lọ gbárùgbárù ní ọ̀jẹ́ kan jáde OPC ọ̀láyà mọ́ bíi tàtijọ́ àwa tá a láyà ńgbà náà tá a máa ń fàyà gbọ́ta ọ̀láyà mọ́ bíi tàtijọ́ ọmọ ogun bẹ́ẹ̀lẹ̀ wọ gangan jáde let us see you so OPC ní uniform aṣọ ogun ló yẹ kó jẹ́ uniform OPC àbí ẹ ti rán uniform ẹ jáde pẹ̀lú uniform yín ẹ bọ́ọ̀nù gbó kan ẹ jára kìtìyàn yín ẹ̀yin náà lọ súẹ́súẹ́ ẹ padà Ìgbòho wọnú gbó jẹ̀ gan ìrú ẹkùn wọnú gbó jẹ̀ gan wọ́n kó àwọn afurasí ajínigbé jáde ńbẹ̀ wọ́n gba gbogbo tí ń bẹ lára wọn kalẹ̀ àyàní nínú ẹni tó kúnjú òṣùwọ̀n tó gbangba sùn lọ́yẹ́ nù ìṣẹ́ni tó lìkì mọ́lé ẹni tó gbé background sẹ́yìn tí ń sọ̀rọ̀ tó wá káwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ síwájú táwọn wá ń pariwo ológun ọ̀fẹ́. gbogbo ètò lọ ṣe ní ọ̀nà gbóni tó gbé fídíò ẹ̀ jáde tó ń interrogate ọmọ kékeré kan ọmọ Fúlàní kékeré kan ẹ̀yin mélòó lọ síbẹ̀ tẹ bá pọ̀ nbẹ̀ lẹ pé 30 tẹ bá pọ̀ jù. kí lọ́kọ̀ pẹ̀lú iye àwọn tó lọ ò mátà effectiveness tí wọ́n bá lọ mátà ẹni yóò mọ tán máa ń jà lé lórí o. ó di ti ẹnìyẹn tó pé tó ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ilẹ̀ Yorùbá kò ní yẹ pẹ̀lú ìwà aláàtọ̀ ń dálẹ̀ ilẹ̀ Yorùbá.